A kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí a bá tuntun ní àǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn òun náà ní orúkọ mi. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ títí lélẹ́yìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lovers Finance ìwé lẹ́jà sí i bá subscribe sí ìwẹ̀gbẹ́ rẹ̀ wọn. Ó rí àmàgbé kan níbẹ̀ táwọn oníbàá máa pè ní notification bell. Bá wa tẹ̀ tó bá tẹ̀ tó ń kọ́ yóò gbé option mẹ́ta kan wá ìtì ń bẹ lókè ọ̀ tó ṣe option A, L àti L. Táwọn oníbàá máa pè ní option all olùkọ́ bá wa tẹ̀. Ó bá tẹ̀ tán kọ́ yọ̀ǹda rẹ̀ ó láǹfààní láti máa wo ìkànnì ní gbogbo ìgbà táwọn ètò wa ń kọ́ tó bá ti ń jáde. Inú wa dùn púpọ̀ fúngbà tí ẹ dé tí àwa ọ̀ṣẹ́ bọ̀. Ẹjẹ́ ń dúbà yìí táwọn ọ̀ṣẹ́ bọ́ gbọ́. Ẹjẹ́ kan gbàgbà wa. Ẹ má rí bá mi. Tí àwọn ẹlẹ́bọ. Táwọn ẹlẹ́bọ gbọ́ pé ẹ dé ọmọ tí wá dé. Àwọn Yorùbá ni. Tí bàbá wa àwa rí àwọn ẹrú tí wọ́n ń wá. Ara àwọn àgùntàn náà tí wọ́n wá kí ọmọ ti wá kábíyèsí. Àwa wá gbéra pé àwọ̀ Ọ̀ṣẹ́bọ́lá ní ọmọ wa la ní Sunday Igboho. Àwa náà wá fẹ́ wá kí ọmọ wa ò láti pé bàbá wa yìí láti pé bàbá wa yìí pé òkè. Èmi ló wà bàjẹ́ ní ẹgbẹ̀rún. Láti wá pé Idol TV wípé Idol TV ẹ bá wa sọ fún ọmọ mi Idol TV òbídì ẹ pé kọ́ bá wa sọ fún yín wípé a fẹ́ wá kí yín nítorí pé ọmọ àlè ni ó sọ pé ẹ kì í ṣọmọ èèyàn tí ò sì dáa ni ò ní mọ rírì iṣẹ́ tẹ́lẹ̀dùmarè rán yín sílẹ̀ Yorùbá ẹni tí ò dẹ̀ nírú yín ni ó máa fẹnu gún irun yín láì dáa nítorí ìdí ìlànà náà fi wá wò pé ọmọ wa tó jagun tẹ́lẹ̀dùmarè sì rán wá sílẹ̀ bàbá wa yìí ó yẹ káwọn àgbààgbà wa kí wa ni wọ́n fi ní àràbà padà fi rán bàbá wa yìí tẹ̀lé wa tàlọ́lọ́run ní ààrẹ wa rí àwa náà fi sọ pé bàbá wa yìí akéde Oòduà àwọn ìyá wa yìí ní ìyá mi náà láti ìlú Èkó làwọn ti wá pé àwọn fẹ́ sàwá kí èmi kékeré náà ni ọmọ Ìbàdàn ní bí mi gbé òfin ní káwá kí n pé ẹ káàbọ̀ padà o ẹ ṣeun wa o iṣẹ́ tọ́lọ́run Dùmarè rán yín Ọ̀rúnmìlà Elédùmarè rán níṣẹ́ púpọ̀ a fi sọ pé Ọ̀rúnmìlà láṣíwájú ayé o Ọ̀rúnmìlà láṣíwájú ọ̀run Ọ̀rúnmìlà lẹ́lẹ́rìí ìpín ayé òun làtòrí ẹni tí ò súnmọ́ ṣe Ọ̀rúnmìlà látorí ẹni tí ò súnmọ́ ṣe Ọ̀rúnmìlà ni kò gbá ní tì Ọ̀rúnmìlà ni ò lá ní tì Ọ̀rúnmìlà náà máa ń pè bẹ́ẹ̀ Ọ̀rúnmìlà ló ti wá já mọ́rú yín iṣẹ́ tẹ́lẹ̀dùmarè rán yín sí ayé Ifá ló sọ pé òkè o kábàárí Sunday Igboho irú fáwo ni ó sọ̀rọ̀ irú yín kábàá lọ sí Èjìògbè Èjìògbè ló sọ̀rọ̀ irú yín fún wa ṣe mọ̀ pé tí èèyàn bá wà nínú ẹrú sọ wípé ọ̀rọ̀ Allah sọ báyìí tí èèyàn bá sì wà nínú àgùntàn yóò sì irú Bíbélì tó sọ ọ̀rọ̀ irú yín ó lè fi yín wé ntẹ́ ẹ̀jẹ̀ ó lè máa fi yín wé Dáfídì tẹ́ẹ̀sì mọ́ Dáfídì tábà pé ní Dáfídì tẹ́ bá ń dáhùn àti Dáfídì àtẹ̀yìn ẹ̀jọ́ jẹ́ àmàlà ni a jẹ́ pé wọ́n ń fi ọmọ àlè wọ ọmọ ọkọ nu tábà wá ń fi irú yín wé ẹnìkan tí bá tan rí bí ọmọ àlá ẹ̀yin sì ẹ̀ẹ́dọ́mọ àlámọ̀ nítorí pé ọ̀tọ̀ ni kíyàn jogún Ọlọ́run ọ̀tọ̀ ni kíyàn ọmọ Ọlọ́run ok sí bàbá mi máa gbọ́ àwọn tó jogún Ọlọ́run tíyàn bá jẹ́ Christian ó jogún God lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ gẹ́gẹ́ bá ṣe ń pè ní Sunday Igboho orúkọ Sunday ẹ̀ jogún rẹ̀ ni tàbá ní kí ni ẹni Christian ẹ̀ jogún Christian ni ok Christian tẹ́ wá jogún lọ́dọ̀ àwọn tó gbé wá bá mi ṣe mọ̀ pé ó jẹ́ ṣẹ̀ṣẹ̀ tiwọn ni wọ́n gbé wá sílẹ̀ Yorùbá tàbí pé ṣẹ̀ṣẹ̀ oníṣẹ̀ṣẹ̀ lẹ̀ ń ṣe àwọn tó jogún Allah
tó jẹ́ mùsùlùmí wọ́n jogún Allah ni wọ́n fi pè wọ́n ní Kamaludini ok àwọn tó jogún Kamaludini ibi tó ti gbé kínní yẹn wá ìṣẹ̀sílẹ̀ bàbá tí wọ́n ní ok èmi sìn mo wá jẹ́ Ifáwálé Ìwàlẹ̀sìn mo jogún ìṣẹ̀sí yẹn lọ́dọ̀ bàbá mi ni ẹni tí mo wá jogún ìṣẹ̀sí lọ́dọ̀ rẹ̀ ẹni tó gbé ìṣẹ̀sí tiẹ̀ wá àtèmi wọ́n wá ní kí n ju tèmi lẹ̀ kí n gba tiwọn ṣe wọ́n pé wọ́n pè mí lọ́mọ àlè inú pé dìdìrín ara rẹ̀ ju tiẹ̀ lẹ̀ náà wá gba tiwa ṣe wọ́n pé tí bá ti tẹ̀lé wọn mi ò sọmọ ọkọ ilẹ̀ Yorùbá nù wọ́n pè mí dìdìrín Yorùbá dẹ̀ sọ wípé ìbùkún ni fẹ́ni tí wọ́n fọ̀bọ lọ ègbé ni fẹ́ni tó gbà á àwa wá sọ pé a fẹ́ kù nídìí ègbé pé a nò ẹ̀yí lẹ̀ àwọn aniroro ká mú orí wa ká fọrùn lẹ̀ àdẹ̀ nígbà fún wọn nítorí ìdí èyí Ọ̀rúnmìlà wá sọ̀rọ̀ nípa yín tá a bá lọ síbi ìjọgbè Ọ̀rúnmìlà ní irọ́ gorí igi irọ́ pin òtítọ́ kòrò ó jọ̀run àjàlí ẹ̀là gbòógì ní ìṣàwò sálọ̀run adífáfò Oòduà nífẹ̀ẹ́ torí Ọlọ́run rán wá láti wá túnlé ayé ṣe Oòduà àdáyé nílé Ifẹ̀ ńgbà náà àmọ́ tí ń jà wọ́n lógun ilé Ọbàtálá wá kí sí Ọlọ́run Elédùmarè ṣùgbọ́n níran wa àwọn èèyàn bìlíf pé bóyá àlọ́lọ́run àwọn mùsùlùmí bìlíf pé àwọn làwọn ọmọ Ọlọ́run wá fún wa kódà gan èmi tiẹ̀ ń tí ṣáàjì wọn pé báwo lẹ ṣe ya olè báyìí aláàlẹ́ gbé wá wáyé tẹ fi tú sọ́lọ́run fún wa kò yẹ kán tú sọ́lọ́run gọ́ọ̀dù tí wọ́n gbé wá kò yẹ kán tú sọ́lọ́run fún wa nítorí pé àwa ti mọ Ọlọ́run Elédùmarè nínú bí tá a ti mọ Ọlọ́run Elédùmarè ni pé ó sọ fún wa àwọn bàbá sọ fún wa pé àti ṣẹbọ àti ṣoògùn bó ti wáyé póòrì òun ni wàá rí o ẹ wò mọ Ọlọ́run lọ́kàn àwọn bàbá tún sọ fún wa pé nípa ẹni tí bá ń jáyà pé ilé olórogún òdà ìgbà kan òdà nínú ẹdìyẹ tí ó kọ lágbà àṣà ò ní gbé o àṣà ayé ò ní gbé o wọ́n tún wá ń sọ fóbìnrin nípa destiny nípa ìmọ̀ Ọlọ́run lọ́kàn bó bíyàn bá jẹ wèrè lọ́mọ yóò bí fún o tàbí pé tó bá jẹ wèrè lọ́mọ bóyá o fẹ́ o kọ ọmọ pẹ̀lẹ́ nìkan kò sí bó ṣe fẹ́ ṣe yóò gùn ọ́ náà ni ẹ wo destiny ìmọ̀ Ọlọ́run lọ́kàn tán fún wa kó tó di pé àwọn yẹn gbé ìgbékùgbèdé wá fún wa Ọ̀rúnmìlà Oòduà ló wá wà nílé Ifẹ̀ tọ́rúnmìlà ìyẹn Ọbàtálá ló ké sí Ọlọ́run pé ilé Ifẹ̀ yìí a nídìí èèyàn Ọlọ́run wá rán Odùduwà wá látòdì ọ̀run ó sì sọ̀kalẹ̀ ó sì ṣẹ́gun gbogbo ilé Ifẹ̀ ó ṣẹ́gun gbogbo ogun tí ń jà wọ́n ó ní gbogbo àwọn èèyàn bá ń sọ̀rọ̀ káàkiri pé lẹ́yìn Odùduwà kò sí òòṣà kankan mọ́ o lẹ́yìn Sunday Igboho kò sẹ́ni kankan mọ́ o ló wá dìdí wá bí àwọn ará Ifẹ̀ nínú pé àwọn ó pa Odùduwà níṣẹ́ ṣẹ́rí pé ó jọmọ́ tí pé aláwọn ó mú kíní ikú ọ̀lẹ́ níṣẹ́ aláìláyà Oòduà ò lè jọga gbogbo àwa tá a ti lágbára kó Oòduà tó dé bẹ́ẹ̀ làwọn kan sọ pé kí ta ni Sunday Igboho àwa tá a ti lágbára kí Sunday Igboho tó dé àwa tá a ti gbórúkọ tá a ti lórúkọ èmi gangan mo kọ́ Sunday Igboho ṣe wọn wá dákọ tèmi mọ́ ó wá jẹ́ Sunday Igboho ni wọ́n wá dákọ èmi tí àlàyé lèmi tipẹ́tipẹ́ ta ni Sunday Igboho ṣé bàbá tó ń ṣe àwọn tó ń wa mọ́tò yẹn tó ń ṣe àwọn mọ́tò yẹn no mo ti wà ṣe ọ́ ti pẹ́ wọ́n bá bẹ̀rẹ̀ sí sars yìí Odùduwà wá ní ó bá pa àwọn aláwo pé bó ní í ṣe borí wọn ni ó làjà bàbá mi ẹ̀ láyé yín já báyìí wọ́n ní orí làpàyà fi ń là roko ẹ padà láyé yín já àṣẹ ìfaláṣẹ ìtumọ̀ ìfalà fi ń tọrọ fún yín Odùduwà làjà wọ́n ní orí lẹja fi ń labújá orí yín ó làjà fún yín ẹ láyé yín já o pọnpọn ọ̀pọ̀rọ̀pọ̀ kábíyèsí o Elédùmarè yóò jẹ́ kẹ́ láyé yín já ogun tó ti ṣẹ́ kò ní kéde mọ́ àṣẹ ìfaláṣẹ Èdùmàrè àmọ́rírì yín gan nítorí wípé ààrí ẹnìkan rí náà ilé Oòduà yìí tó wá bá ìran tí èyí ṣèran rẹ̀ jà èmi ò rí rí àwọn tí ó máa mú ẹni tó dóra wọn àwọn tí ó máa ẹnìkan gbàyàwó ẹnìkan ni ó máa mú kí ṣùgbọ́n pé ẹnìkan dìde pé ìran mi tẹ̀ ń bá jà ìṣẹ́ ní ìfẹ́ èmi ò rí ẹ̀yìn lè rí rí ta Ọlọ́run kábọ́lókò ẹrú ta Ọlọ́run ṣé ẹrẹ́ tó ṣe bẹ́ẹ̀ rí èmi ò rí rí Sunday Igboho ni mo nọ́mbà 1 tí mo ní sẹ́tírì ìtawà ní sẹ́tírì tiwa àwọn bàbá wa ṣerú ẹ̀ rí o tí wọ́n jagun jálumi o lẹ́yìn tí wọ́n ànábì tiwa ta túmọ̀ àwọn ni ànábì kan sẹ́tírì kan Elédùmarè tó wá jẹ́ kí Oòduà ó borí ọ̀tá níjọ́ náà. ṣẹjọ wa ni. no mo lè talẹ̀ yín wá. talẹ̀ fẹ́. ẹjọ wa pẹ̀lú. o ti nulẹ̀ ti kún jù
ta ló ní kan sílẹ̀kùn ẹ̀gẹ́ máa gba etí ẹ̀ tó yẹ pé yóò sì gbé ọ̀ṣùgbọ́n àwọn àgbàlagbà ń tọ̀ lọ́wọ́ tí wọ́n àwọn sílẹ̀kùn mẹ́rin ọ̀ẹ́kan láyé ẹ̀fọ́ gbogbo fún dànù. Oòduà la ayé já orúkọ Oòduà ò parẹ́ dòní lágbára Elédùmarè lágbára ọ̀hún mi lẹ́lẹ́wọ́ yín àtòrí ẹni tó sùn ṣe ẹ láyé ẹ ti ṣẹ́kù ní gbé rí mọ́ ẹ máa mọ̀ ọ́ sí ẹ máa mọ̀ ọ́ sọ ẹ máa mọ̀ ọ́ fà ẹ máa mọ̀ ọ́ tú gbogbo ohun tí ń já ṣìṣe ọláwọn bàbá tí wọ́n araba Ìbàdàn àwọn ni wọ́n ṣe fáfọ́sẹ̀ méjì àwọn ni wọ́n mọ̀ tọ́fẹ̀ ọ̀sẹ̀ méjì ń sọ àwọn ni wọ́n jókòó yìí ni wọ́n kó wa wá síbi lágbára wọn torí tá bá ń pè araba Ìbàdàn tẹ́lómi ìbá dákọ̀ mọ̀ọ́mù yóò máa rò pé bóyá àmọ́mù ju araba Ìbàdàn lọ àmọ́mù ò ní nǹkan kan ṣe o ó wá gbowó ni o araba Ìbàdàn ni ó mọ tìlù ń fẹ́ o òun ni ó sọ fọ́ba yìí pé tọ́ ọ̀sà méjì ń tọ́ wí nìyí o ń tọ́ ọ̀sà méjì ń sọ nìyí o bọ̀tá rúre o nǹkan ti ṣe wá lẹ̀ Yorùbá yìí gan Ọlọ́run ọba ń gbọ́ araba Ìbàdàn ló yẹ ká máa gbé lárugẹ ní gbogbo ìgbà torí àwọn náà ń jẹ́ kí Ìbàdàn tó báyìí tọ́ kọ́lọ̀ bá a lọ́ra mi bàbá náà kọ́lọ̀ wọlá gbogbo àwọn bàbá kọ́lọ̀ jẹ́ láyé níjà ẹ̀ ní ṣiṣẹ́ ẹ̀ ní ṣìmú ẹ̀ ní ṣìlẹ̀tẹ̀ agbára Fúlàní ò ní kàyín láyé bẹ́ẹ̀ ni nítorí pé ọ̀tá bàbá bẹ́ẹ̀ ni ọ̀tá ẹni ni nínú ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí láyé tó ń súre fún yín pọ̀ o nínú ẹni tẹ́ ẹ̀ sì mọ̀ rí láyé tí ń wí ìkànnì yòókù náà pọ̀ o ṣùgbọ́n lágbára Ọlọ́run tí lánàá agbára náà ò ká omi lánàá agbára náà ò ká omi lónìí náà agbára náà kò ní ká omi lánàá agbára náà ò ká omi lónìí náà tó jọlá agbára náà ò ní ká omi láṣẹ faláṣẹ ìtumọ̀ tó tolúwo kábíyèsí ọ̀rá mi. Iriwo ya ayago ayatọ̀. Iriwo ya ayago ayatọ̀. Iriwo ya ayago ayatọ̀. Ifá ní mo kéré ewé oyè mi wù ìséké. Mo dàgbà tẹ ewé oyè mi wù gogorogo. Adé afọ́rùn mi là bá bọ́ọ̀lù oríire jẹgbẹ́ rẹ̀ yókù lọ. Ǹjẹ́ oríire ni tèmi? Oríire ni tèsúrò gbó. Oríire ni tèmi. Ìgbà ò ní gbélé kámọ̀ má wò rodo. Oríire ni tèmi. Sunday oríire rí ò ní bàjẹ́. Jókòó dáadáa. Ayé ò ní bòbò rẹ jẹ́. Ọ̀sọ́ọ̀rí ò ní wọmi. Ọ̀sọ́ọ̀rí ò ní wọmi. Ọ̀sọ́ọ̀rí ò ní wọmi. Ibi tó fẹ́ dé Olódùmarè Ẹlẹ́dàá yóò jẹ́ òdebẹ́ láyọ̀ àtàlàfíà. Ilé Oòduà yóò jẹ́ òdebẹ́ láyọ̀ àtàlàfíà. Wọ́n ní ta ní bá mi forí gbárí ìgbẹ́ ikú tí ń bá fá forí gbárí Ifá ti pa wọ́n. Ta ní bá mi forí gbárí ìgbẹ́ ẹja tí ń bá fá forí gbárí Ifá ti pa wọ́n. Ta ní bá mi forí gbárí ìgbẹ́ ẹyẹ tí ń bá fá forí gbárí Ifá ti pa wọ́n. Ta ní bá mi forí gbárí ìgbẹ̀ràn tí ń bá fá forí gbárí Ifá ti pa wọ́n. Ta ní bá Sunday forí gbárí ìgbẹ̀yàn tí ń bá Sunday forí gbárí Ifá ti pa wọ́n. Sunday gbogbo ọ̀tàkọ́tà yìí ti máa bọ́ forí gbárí Ẹlẹ́dàá rí ọ̀bọ̀ orí ìyá orí yọ̀bọ̀ ṣẹ́gun wọn. Ilẹ̀ Ìbàdàn yọ̀bọ̀ ṣẹ́gun wọn. Ilé Oòduà yọ̀bọ̀ ṣẹ́gun wọn. Ẹnìkan èrò mi mú ayé ò ní rí ọmú. Ẹnìkan èrò mi ayé ò ní rí ọmú. Bí omi bó ṣe paná oró ná níjọ́ kìíní àná gbogbo ọ̀tá rẹ̀ ọ̀ṣẹ́gun wọn ni ọ̀ṣẹ́gun wọn ni ọ̀ṣẹ́gun wọn ni ọ̀ṣẹ́gun wọn ni ẹnìkan èdè náà kọjọ́ mọ́ yọ Sunday ayé ò ní dínú ògo rẹ o ayé ò ní dínú ògo rẹ Ifá ní ìtarúkú láwo ìtarúkú láwo ìtarúkú rúkúrúkú tátátá adíwá fún gba ìgbàsáwórò di yọ ìgbárúláwo ìgbárúkàn ìgbárọ́tọ̀tọ̀ sùkàn tàkìtàkì àkì wáyé ẹni àìnígbà Sunday ìgbà rẹ yọ dọjọ́ alẹ́ ní oorun rẹ kò ní wọ̀ lóòrùn ògo rẹ kò ní wọ̀ lóòrùn ọ̀nàjà rẹ dọjọ́ alẹ́ ọ̀nàjà rẹ dọjọ́ alẹ́ kò sí béèyàn tí wùlí ó lè wà tó tí ó ní mọ́rí abínú ẹni gbogbo ẹnikẹ́ni yòówù nílé ìyá ni nílé bàbá ni nílé àná ni nínú ẹgbẹ́ ni
láàrin ìjọ ni gbogbo ẹnikẹ́ni ikú tí wàá bínú rẹ ẹlẹ́dàá rí ọ̀bọ̀ ṣẹ́gun ilẹ̀ Yorùbá ọ̀bọ̀ ṣẹ́gun ilẹ̀ Oòduà ọ̀bọ̀ ṣẹ́gun orí Yorùbá bàbá yóò ọ̀bọ̀ ṣẹ́gun torí wípé ńgbà tó ń bọ̀ ọ̀yàn-re òhun ni nítòsí fẹ́ jẹ́ orí Yorùbá yóò jọ jẹ́ bẹ́ẹ̀ lójú alẹ́ ẹlẹ́dàá yóò jọ jẹ́ bẹ́ẹ̀ lójú alẹ́ gbogbo ẹni tó wá jókòó tí ẹ wà ń ṣe àṣẹ nítorí rẹ ayé ò ní fi ọkọ lẹ́kún ayé ò ní fi ọkọ lẹ́kún kò ní fi wọn náà pa wọn lẹ́kún ó ní iye àwọn èèyàn lọ́balọ́ba tí wọ́n fẹ́ tiẹ̀ ò ní dójú tí wọ́n ò ní dójú tí wọ́n ò ní dójú tí wọ́n ìlérí ayọ̀ rẹ wípé kí ilẹ̀ Yorùbá kọ́kọ́ lóko ẹrú yóò ṣeéṣe fún ọ yóò ṣeéṣe fún ọ yóò ṣeéṣe fún ọ gbogbo táwa wí lónìí ewé ayé ní wí ẹgbòdì ọ̀run ọgbà báàké kí inú gbólúgbò ọ̀run gbò rẹ̀ ní ẹlẹ́dàá rí ògùn wá sí rẹ̀ tọ́ ọ bá wọ ẹsẹ̀ ọ̀sẹ̀ òjè ni ó ṣe mọ́ ọ̀la tọ́ ọ bá wọ kẹ̀kẹ̀kẹ̀ ọ̀jẹ̀ kiri èrè ọkàn ọ̀la tọ́ ọ bá fomi ṣe omi ọ̀jẹ̀ kiri èrè ọmọ ọ̀la àwa ń tọrọ ní o à ń bẹ̀bẹ̀ ní orúkọ Ọ̀rúnmìlà tọ́tẹ̀ ilé ayé gbogbo ntàwọn àgbẹ̀ fọ ẹlẹ́dàá yóò jẹ ọmọ ìdìbò àbò jẹ ọmọ ìbá ní ìdìmúgi ní ìdìgbò ilẹ̀ múlẹ̀ ní ìdókè àdàpọ̀dọ̀ ní ìdìbú ọwọ́ obìnrin bowó ẹ̀kẹ́ rẹ̀ bẹ́ẹ̀ sí adé apéjì ọ̀bàrà níjọ́ tí ń tòjú ọ̀run òbòdì ìsàlàyé tólógbàdì òkò kọ́kọ́rọ́ ọ̀làdì lọ́wọ́ ọlẹ́ni ọba tẹ́wọ́ ẹnìkan máa kó fún ṣèjéèjì ọ̀bàrà mọ̀tẹ́wò kókun ọ̀la tèmi fún mi èjì ọ̀bàrà ìdókọ méjì rere jẹ́ èjì ọ̀bàrà mọ̀tẹ́wò kókun ọ̀la tèmi fún mi èjì ọ̀bàrà àtìsílóníkìlì ayé ọ̀sán mi èjì ọ̀bàrà mọ̀tẹ́wò kókun ọ̀la tèmi fún mi èjì ọ̀bàrà gbogbo ara ní sẹ́kùn fún bí sẹ́kùn ayé èjì ọ̀bàrà mọ̀tẹ́wò kókun ọ̀la tèmi fún mi èjì ọ̀bàrà Ọlọ́run Olódùmarè ọba lánàá ọba lónìí ọba títí ayérayé àwọn ọmọ rẹ nínú ẹ̀sìn àdìmúlà àwa sí ilé Sunday Ìgbòho Òòṣà àwa bá yọ̀ àwa bá dúpẹ́ ẹnu ọpẹ́ náà ẹ̀mẹ́jì ọkàn o ẹ̀mẹ́jì ọkàn o kọ́kọ́rọ́ ayọ̀ kọ́kọ́rọ́ ògo tí ẹ̀yin Olódùmarè tẹ́ ẹ kó lé Sunday lọ́wọ́ ẹ̀mẹ́jẹ̀ ká yọ ìgbà sọnù lọ́wọ́ rẹ̀ kọ́kọ́rọ́ ọ̀dùnnú tẹ́ ẹ fún ẹ̀mẹ́jẹ̀ ká yọ ìgbà sọnù lọ́wọ́ rẹ̀ ẹ̀mẹ́jẹ̀ kọ́tọ̀ ìgbà sọnù lọ́wọ́ rẹ̀ ó ti gba kọ́kọ́rọ́ ayọ̀ náà ẹ ti fún ní kọ́kọ́rọ́ ẹjọ́ rògbò náà lò tọ́jú alẹ́ ẹjọ́ rògbò náà lò tọ́jú alẹ́ ẹ̀mẹ́jẹ̀ ọ̀sẹ́rì ẹ̀mí rẹ o táwa wí lónìí ẹ̀gbẹ́ ayé ló wí o ẹgbòdì ọ̀ràn gbà láti bá ti ké gínú koríko rẹ gba rẹ ní o gbogbo táwa wí lónìí ká ìjọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ kọ́sẹ̀ bẹ́ẹ̀ nípasẹ̀ Ọ̀rúnmìlà bára àgbọ̀n mi rè fún àṣẹ ìlàbọ̀rú ìlàbọ̀rú olùkọ́ alábàálẹ̀ Ìbàdàn tí àwọn àgbẹ̀wá yìí ṣe ń pè wọ́n pé káwá bàbá bẹ̀rẹ̀ wá Ọlọ́run nígbà lẹ́yìn olóríire ni wọ́n ayọ̀ ní ń kó wọ̀lú ayọ̀ ní mú wọn ṣùgbọ́n tí wọ́n kó ní àárín ìlú ní gbogbo Nàìjíríà ni o tí wọ́n kó ní gbogbo Nàìjíríà yìí àti òun ẹ̀sẹ̀ lórí èyí náà tí wọ́n ga wá bá lórí òní ẹ̀ǹdérò ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ àti àràbà ìfẹ́lẹ́gbẹ̀yìn àti olùgbàlẹ́gbẹ̀yìn Olódùmarè àti ìbẹ̀rẹ̀ kọ́ tó sábọ̀ ìbá ọlẹ́gbọ́lá ọdẹgbọlá àìgbàrẹ o bàtà yóò lọ ṣe o abẹ́rẹ́ bàtà yóò jọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bàtà yóò jọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ìwé ìlú ìgbọ̀nrún ìwé ọ̀sẹ̀ bẹ́ẹ̀ wà ẹsẹ mo lóko àwa. ìdí èmi lè sọ gbólóhùn kan. mo dúpẹ́ mi náà tiẹ̀ wà dákòjọpọ̀ àwọn náà pé mi pé wọ́n lọ lóye kéde wọ́n lóye ìdí gbogbo yẹn ti ń wá sí ọ̀dọ̀ lóye kí wọ́n táwọn wá inú mi sì dùn tó mo nífẹ̀ẹ́ lóye pọ̀ ọmọ ọkọ lògùn máa lè ẹtẹ̀yìn bá jẹ́ ọmọ ọkọ ó mọ̀ dùn mọ́ mi nù gan torí pé èyí tí wọ́n ń ṣe yìí ó ti wà lọ́nà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ti ń tawọ́ tasẹ̀ ó wá dùn mí nù pé irú wọn torí ẹni tó bá tógun jà náà lè máa gbé fún ẹni tó bá tógun jà lọ́wọ́ gbé fún èmi rẹ̀ ṣe pé kínní wọ́n ní wàá dùn pé irú wọn náà lọ́run tí wàá gbé síwájú pé láyé jẹ́ pé kílẹ̀ Yorùbá alómìnira láṣẹ lọ Olódùmarè yìí nǹkan kan gbogbo nǹkan tẹ́ni kò ní bàjẹ́ kásẹ̀ èké bí mo wá láti súre jù bọ́ inú fẹ́ kẹ́ wá mọ̀ gẹ́gẹ́ ni pé a wà lẹ́yìn yín di gbígbí ike a wà lẹ́yìn yín di gbígbí ike la fi wá sí bí lónìí láti wá fi hàn ní borísẹ̀ pátá torí àwa ló kúkú di inú dídá de ṣùgbọ́n ogun kan lè yẹn jà náà fi dábàá mọ̀ pé ta lọ́lọ́run so mo wá dúpẹ́
wípé láyọ̀ tẹ́ ẹ lọ ẹ padà láyọ̀ láṣẹ lọ Olódùmarè àtiwájú àtẹ̀yìn àlógun ọkàn mọ́ ayọ̀ ló kù tẹ́ fi gbélé ayé tẹ́mi gbélé ayé mi láti lọ Olódùmarè ọkọ̀ wa jẹ́ kéèyàn mọ̀ pé àwàlẹ̀ yìí ti gbé o bíi kílà wà. ìyá èmi ò ní mọ̀ kí láti sọ ọ́ bàbá ní sọ̀rọ̀. sọ fún un. bóyá ọ̀sùn bẹ́ẹ̀ ni ọ̀sùn ni ọjọ́ bàbá wa ṣe kọ́ wa nù. pé wọ́n là jẹ́ àárín wa láwọn pè ká dè mọ́. àṣẹ̀dé náà mọ́ nígbà tí àwọn bàbá wa ṣe ti tí wọ́n pè wá pé ni wọ́n dẹ̀ pé máa láti ẹ̀mí wa so ẹ má bínú so lọ́la àwọn tó láyé lọ́la gbogbo abiyamọ ayé abiyamọ ìdí ọ̀rọ̀ abiyamọ agbede méjì ọ̀rọ̀ àtayé gbogbo ohun tí ẹ fi ń lẹ̀ tẹ̀wá dé báyìí ní bàjẹ́ láìláì ní ìfẹ́ kó bí ọ̀hún àṣẹ yóò wá níjọ wọn ẹ̀fọn àṣẹ iron dán ẹ̀mọ̀dán àṣẹ láti ìgbà gbogbo àṣẹ tí ń bẹ lára yín kò ṣẹ bẹ́ẹ̀ àṣẹ àṣẹ tí ń bẹ lára ya kò ṣẹ mọ́ àṣẹ àṣẹ ara àwọn ọmọ yín kò ṣẹ mọ́ àṣẹ àṣẹ gbogbo àwọn Afẹ́nifẹ́re yín kò ṣẹ mọ́ àṣẹ èmi náà mo wá súre tinútinú mo ṣe súre torí pé èmi máa ń bá rí àpéjọpọ̀ ilẹ̀ Yorùbá inú mi máa ń dùn gan àmọ́ àwa opportune láti sọ̀rọ̀ nígbà yẹn o lè béèrè question wọ́n pàtó lóògùn ẹ̀ wọ́n máa gbà yẹn dára àmọ́ so bí mo ṣe wá wálé mi àrẹ́sẹ̀ta mi lọ́la ilẹ̀ òkè afọkọ́yẹ ní alápòrí tó máa ráyé pè lálápòkà mo fi súre fún ilẹ̀ òní mú yín gbogbo àti wọ́n bá wá ń wá yín wá àtàwọn tó wá fẹ́ fi ìdọ̀bálẹ̀ wá yín wá lọ́nà àìwọ́ gbogbo ìgbà tí wọ́n bá ti ń wá báyìí wọ́n máa bá yín níre wọ́n máa bá yín níre nítorí pé níre ní ìlànà òyìn àtàrí gbogbo ẹbí tó bá ti ń rí olúwẹ̀rí mú máa ń fi ìlú yọ ẹnì kò dẹ̀ kí n bómi ṣọ̀tá ní bá yín ṣọ̀tá àwọn tó bá ń bá yín ṣọ̀tá ló la ọmú àyà yín torí kò sí gbogbo ẹni tí ò mọ mú lọ́la àṣẹ àyà gbogbo ẹni náà bá ẹ̀yìn lẹ́yìn ló máa wà láti máa ṣe bẹ́ẹ̀ akéde ṣẹ́yìn the only thing tẹ́mi lè sọ ni pé ẹ ṣe torí kò easy láti sọ wípé èèyàn fẹ́ defend ibi tó ti wá kò easy torí àwa náà rí online bó ṣe ń lọ kí èèyàn tó lè sọ pé òun ní family kó tó wá pé iṣẹ́ ìlú lòun fẹ́ gbé síwájú ó pẹ̀lú nǹkan tó mo fi dọ̀bálẹ̀ pé ẹ ṣe torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà nílẹ̀ Yorùbá ní wọ́n ní agbára ìbọn wọn kò lè risk ẹ̀ ó pẹ̀lú nǹkan tó fi sọ pé ṣé bàbá mi Ọlọ́run àpẹẹrẹ òun ní parẹ́ láéláé ìwọ́dẹ̀ fẹ́ sọ jù ẹ lọ. àwọn bàbá wa àlè ṣàdúrà fún wọn ohun tá a sọ ni pé Ọlọ́run jẹ́ àárín pẹ́ mo sì lè ṣàdúrà fẹ́yìn torí mo rí pé ọ̀dà mi ni pé mo jù lọ dẹ́ẹ̀dẹ́ ẹ̀ ní parẹ́ láéláé ẹ̀ ní parẹ́ ẹ̀ mọ̀mọ́ sí ẹ̀ ní jábọ́ èyí tẹ̀ ń ṣe ayé òní fi bí ayé òní fi bí gbogbo tẹ̀ ń bá ṣe àṣegbé ló máa jẹ́ ọmọ ìbínú bàbá fani ọ̀sán kún ganin lórúkọ tí à ń pè ọjọ́ òkùnkùn bírímù lórúkọ tí à ń pè òun òun ló dífá fún Ọ̀rúnmìlà ńgbà tí ń tì kúnlẹ̀ ọ̀run bọ̀ sí tẹ̀lé ayé Ọ̀rúnmìlà ní ilé ayé tí mo ń lọ èyí onímọ̀ àṣẹ gudugudu méje yàyà mẹ́fà bàbá délé ayé tán obìnrin àjẹsùn ara yìí gbọ́ ara yìí faraya wọn mẹ́jọ Ọ̀rúnmìlà sọgún orógbó ní kílọ̀ Ọ̀rúnmìlà àṣetẹ̀ mẹ́jọ ká ó ní bàbá ọ̀sẹ̀ nǹkan kan ó ló dogójì ọjọ́ kó tó tó aṣẹ́jọ Ọ̀rúnmìlà gbogbo bí táwọn ọ̀tá bá mẹ́jọ yín dé káàkiri wọ́n mọ̀ lé wọn bẹ̀. wọ́n mẹ́jọ ọjọ́ Ọ̀rúnmìlà
wọ́n fi sun ogún òbí lẹ́jọ́ ta ló mú wá wọ́n lẹ́jọ́ Ọ̀rúnmìlà ni ó ní bàbá ò ṣe nǹkan kan ó ló dogójì òsùn kóhùn tó dásọ́jọ́ bàbá gbogbo ibi tí wọ́n máa mẹ́jọ yín dé níwájú ọlọ́pàá níwájú adájọ́ níwájú oṣó níwájú àjẹ́ wọ́n mọ̀ lé wọn bẹ̀. wọ́n mú ẹjọ́ lọ sógun àtàrí lẹ́jọ́ wọ́n lẹ́jọ́ Ọ̀rúnmìlà ni ó ní bàbá ò ṣe nǹkan kan ó ní gbogbo tí bàbá bá ṣe ọ́ láti gbé ni olódogójì ọdún kóhùn tó dásẹ́jọ́ Ọ̀rúnmìlà gbogbo ibi tí wọ́n bá ti mẹ́jọ yín dé níwájú ọlọ́pàá níwájú adájọ́ níwájú oṣó níwájú apani wọ́n mọ̀ lé wọn dànù mọ́. wọ́n mú ẹjọ́ Ọ̀rúnmìlà wọ́n fi sun ẹyẹ àparò ní mo múra mo mú jẹ làwọn àparò òkè ó ní gbogbo tí bàbá Ọ̀rúnmìlà bá ṣe oníyọ̀mọ̀ múra yọ̀mọ̀ mú jẹ ni gbogbo tẹ bá ṣe níwájú oṣó níwájú àwọn ọ̀tá ẹ̀ mọ̀ múra ẹ̀ mọ̀ mú jẹ pé mo múra mo mú jẹ lápárò òkè tiẹ̀ gbogbo fi tẹ́bá ti wá ń dé ẹ̀mọ́ níyì ni o bàbá mi lójú ní gba ìlọ́wọ́ orí kábíyèsí bàbá ó ní àtẹ́lẹsẹ̀ ní gba ìlọ́wọ́ ọ̀nà àjàgbá yìí ní tàrà gbogbo fi tẹ́bá ti ń dé ẹ̀mọ́ gba yìí gbogbo fi tẹ́bá ti ń dé ẹ̀mọ́ gba yìí ẹ̀yìn tẹ́ láéláé agbórakòrò ti gbé agbókegbé tó gbọ́ àwọn ẹgbẹ́ tọ̀ láyé pẹ́ẹ́ni mo pẹ́ ṣe pẹ́ láyé alibarika àwọn tó lọ́n pẹ́lẹ́ lọ́wọ́ ẹ̀ wà ní táwọn náà ẹ̀ ní tàràkà ẹ̀ ní táwọn náà ẹni tààràtà gbogbo tẹ bá ti ń ṣe é mọ̀ dáa ni ayé dánkù ẹ̀ dán gbogbo ẹ̀ ní sísẹ láéláé ẹ̀ ní tójú lẹ̀ mọ́lẹ̀ barika àwọn tọ́lọ̀ kulẹ̀ ẹ̀ ní tójú lẹ̀ mọ́lẹ̀ láéláé ankara Jésù kì í bá èso sọ̀tà gbogbo ayé lọ́kùnmọ̀ kó wa ta ọ̀dà tí ń wá ta kiri ògòdò wò ní làkínú boloko láéláé ẹ ti jáwé oríjì ìlú kan bàbá tó jókòó yìí ọmọdé ní bínú ni o àjẹ́ ni o só ni o gbogbo tí wọn bá ti ṣe wọn mọ dárí sẹ́yìn gbogbo tí wọn bá ti ṣe wọn mọ dárí sẹ́yìn ẹ ti mú ọfà mẹ́ta ẹgbẹ́ mẹ́ta fún agbẹ ní gbogbo tí wọn bá gúrí ẹ lé ó láti gbé ní láyé ẹ ti mú ọfà mẹ́ta ẹgbẹ́ mẹ́ta ẹfà lòkù àlùkò ní ẹnu ọlọ́pàá adájọ́ lọ́ọ̀yà tó ń kóra wọn jọ àwọn ẹni bí ọlẹ́nu wọn ní kò láéláé lórí yìí ó ní wọn kàn máa sọ pé ẹ pa àwọn ẹ fílẹ̀ bá ẹgbẹ́ mú ẹ fílẹ̀ ẹ ti mọ ọfà mẹ́ta ẹgbẹ́ mẹ́ta fún ẹkùn ilé ọ̀sán ẹkùn tó di tẹ̀lé yàn ó ní gbogbo ìmọ̀ràn tó máa ń dilẹ̀ ó lóhun ẹkùn abidjan wa lọ́sọ̀ ọjọ́ bá fojú kẹ́ wọn ni wọ́n dàmọ̀ràn wọn rú ni gbogbo ìmọ̀ràn ta lórí bá fojú kẹ́ ìmọ̀ràn wọn mọ̀ dàrú adìyẹ ò ní gbé náà kó kun páláíláí ó sè wọ́n tádìẹ bá wà náà yọ kàjọ ni báwọn tá a bá fojú kẹ́ ẹ̀ tó bá ní ẹ pa bá dé àṣẹ wọn yọ kàjọ ni wọn ò ní ṣe kankan àbákan tó mọ tara wọn jáde àbákan bàbá tó bí mi wọ́n bí èmi sínú ẹ̀ ni mo dẹ̀ máa ń sọ pé wọ́n bí mi sínú ìṣẹ̀ṣẹ̀ ni bàbá mi Christian ni ó bí mi sí church ó tún wá fọ́nà hàn mí torí church yẹn tó bá ráyè lọ ṣùgbọ́n tó bá wá ráyè tó ṣe kókó tó gbọdọ̀ mọ́ lọ òun lè wé àtẹ̀bù yẹn ọ̀dẹ̀ nídìí àti lọ́dọ̀ ẹnì kankan lọ sí èmi ni mo bí ẹ yẹn sì fọ̀nà ẹ̀ hàn yẹn ó sì fi hàn mí ó sì yé mi bàbá mi sì máa ń sọ pé tọ́ba rẹ̀ tó lóun lóògùn ju bàbá rẹ̀ lọ ṣàlàyé fún mi gbogbo àwọn bàbá tó gbé mi oníṣẹ̀ṣẹ̀ ni wọn bàbá mi Sàáṣì Àjàó òun ní jíwá ilégún gbò ó sì ṣe fún 30 ọdún ìyá mi Àsìn Àwọ̀ Àtọ́lé òun ló lórí ayaba ó sì lé ní 110 ọdún lé 110 kó tó kú ẹ lọ wádìí wò pẹ́ wádìí ń gbò pé mo parọ́ tó tóbi bàbá mi Sàáṣì Adéyẹmọ Àjàó ó ṣe alága àfẹlódùgbò fún bíi 13 years bàbá lé ní 110 kì í ṣe pé jágbọ́ ǹjọ́ tẹ̀mí àti bàbá wa Lámídì Aláàfin jọ lọ bàbá wa ń sọ fún bàbá tiwa Sàáṣì pé bàbá mi ní mọ́ pìtàn yín fún mi bàbá ní bàbá rẹ̀ bò gbogbo ohun tí èbó ṣe láì bá òun láyé bàbá ní èmi á sọ pé ní mọ̀pó àníkókò ní bàbá ní ìrọ̀lẹ́ ìwé náà fi kọ́lé náà kọ́kọ́ mọ̀pó bàbá ní kí ni jẹ́ gbogbo bàbá tá a máa ń bọ̀ látọ̀dọ̀ wa wá bàdàn àwọn ọmọ ńlá igbó pàdé àwọn òun làwọn mẹ́gbàá wọn kan náà ń pàjá lọ́bẹ̀ kò sí ojú ọ̀nà kankan bàbá ìtàn tó ń sọ yìí ó ní ẹ bá wà rẹ tó lòun dùn ún lọ ó ní ká sọ mi tó bá wà kó sàlàyé fóun àwọn bàbá àti àníyàn òun sì jẹ jíwá elégún yẹn fún bí 30 ọdún tí ò ní yá tẹ níjọ́ tí bàbá kú táwọn eégún bọ́ta ládùúgbò ní ọkọ gbé wọn jáde wájú gbégún tẹ̀lé wọn bí èyí síbẹ̀ ó sì di ọdún tí mo fi gbégún àmọ́ gbégún àdáadáa wọ́n ṣe fíìmù mi tí wọ́n ṣe gún wọn parọ́ mo gbégún àmọ́ ó gbé jù kódà bí wọ́n bá ti ní ọdún eégún kọ̀ọ̀lá mi lọ bí kankan torí ẹlẹ́dẹ̀ tí bàbá kékeré bá ti sọ́wọ́n ìsẹ́ndẹ̀ ọmọ àlè ọmọ ládùúgbò ọmọ kan ní tẹ́lẹ̀ pàmò sí wọn sùkúù bá sùkúù kẹ̀ tí ọdún eégún mẹ́ta láàjẹ́ lẹ́dẹ̀ tó bẹ̀ wọ́n bí wa síbẹ̀ ni àwọn aláàdé kankan ta wá ń fẹnu ṣèbàjẹ́ bẹ́ẹ̀ nípa àwọn ènìyàn síbẹ̀ Yorùbá dẹ̀ ní ọmọ sọ kíní kan nù ọmọdé tó bá sọ kíní kan nù òdì tó bá gbàgbé orísun ẹ̀ bàbá mi ní Ògún ló ní ọjọ́ kan kanjú orí ẹyin ló lọ́jọ́ gbogbo
àmọ́ yìí tá à ń ṣe tó jẹ́ tọ́lọ́ fi yọ wa ọlọ́run ni wọ́n kó ẹ̀dá yọ tọ́jú ọkọ ẹ̀dá bá pè yóò ní àṣẹni tó lóògùn ìyẹn ní nǹkan kan àti ìdẹ́ nìkan tí ó sọ pé àwọn mìíràn bá àwọn parẹ́ sáré láyé wọ́n ń sọ̀tàn rẹ̀ fún wa náà ní àwọn bàbá ń sọ̀tàn rẹ̀ fún wa náà ní so Ṣẹ́gun Olúkòso wọ́n ń sọ̀tàn rẹ̀ fún wa náà ní ọ̀ya ọ̀rẹ́ la gbọ́ àti ìgbọ́pẹ́ nìkan ń bẹ láyé tó ju síbẹ̀ ìyẹn fi dá wa lójú pé tọ́jọ́ kú ẹ̀dá bá pé tọ́ ẹ pé èèyàn kì í kú bàbá mi lóògùn ju kó kú lọ. ààrẹ là á rí wò ó lóògùn gan ni béèrè bàbá mi fẹ́ bábọ̀ ní kí wọ́n sọ ń pa bàbá mi ẹ̀gbọ́n tó lè sọ̀rọ̀ yìí bàbá mi ni ayélujára kó mọ̀ mí ọmọ mi ni àbúrò mi nífẹ̀ẹ́ ẹja dàgbà ní ọmọ dáàdì mi tí bàbá bá gbá igi lágbára yóò gbẹ ni mo fọlọ́ tó lẹ́nu ìlú kura tẹ́mi gan mọ̀ tó lẹ̀ kọ́ ni kéde pé ẹ̀ ń sànù wọ́n bí wá síbẹ̀ ní bàbá akọ́fà tó yé wa tá a dẹ̀ fi jẹun tá a dẹ̀ fi lọ tá a dẹ̀ mọ̀ ìtọ́ dá a lóhùn ṣọ́ọ̀ṣì mi ẹ̀kọ́ kan ní Sunday ló kọ́ mi ọbẹ̀ mi síbẹ̀ kódà àwọn bàbá ìṣẹ́kẹ̀lì náà sọ mi ló kọ́ nípa títọ̀ sí nílùú ilé ìyá àjọmọ́ lọ ṣọ́ọ̀ṣì tí ń sọ̀rọ̀ nípa ìwé àjọmọ́ lọ ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n ọ̀yá rẹ̀ lọ́gbẹ̀ bí ìyá mi ọkùnrin lórobìnrin ìyá mi níjọ bàbá mi Àjàó ìyá mi lóyún mi wọn tún wá ní yóò bọ mẹ́rin ní ìsọ̀rọ̀ méjì àjọ táwọn tó jẹ àwọn ẹ̀gbọ́n mi àgbàlagbà mọ̀ bàbá ìyá mi wọn sọ pé wọn tún lóbìnrin lòun ó bì inú ń bí bàbá tèmi ọfẹ yàwó le ọfẹ Rìbẹ́kà le ìyẹn bọkùnrin bàbá mi Sàǹsí wá ní kí ni nǹkan ọlẹ́kùn síkírá wọn ni wọn tún lọ́wọ́ gómìnà rẹ̀ èmi Àjàó Sàǹsí èmi adìẹ èyí tí ń bẹ́nu rẹ̀ níjọ́ ní olóògùn wọn ní olókòsùn méjì ọlọ́kùnrin léèbí ó sì bí ń jọ sí mi wọn ní ó sì jọ máa wọn bí mi ń jọ sí mi ilé ìgbọ́n ìyá ilé náà bí mi sí ilé ìyá Tóyìn ilé náà bí mi sí wọ́n sì bí mi ń jọ sí mi bàbá mi Àbẹ̀kẹ́ ó ní mo rí bẹ́ẹ̀ ṣe pé Jésù ò lè ṣe Sàǹsí Àjàó èmi Sàǹsí Àjàó mọ èmi ni mo sọ́jọ́ tó bí mọ́ mọ́ èmi mo dé fàdí sáà sọ fún mi pé ó bímọ ń jọba yìí o sì bí ń jọ sí mi àbó òbí bẹ́ẹ̀ ni ọjọ́ ọ̀sẹ̀ falobi ọláwa sọ ní ìsinmi torí pé ọjọ́ àṣẹ ni ọjọ́ ìsinmi jẹ́ èèyàn ò sì ní bá mi ìsinmi jà kó sinmi láyé èèyàn ò ní bá ìsinmi jà kó sinmi tí ó fi jáde láyé ẹ̀kọ́ lọ́wọ́ àdìmí wò bàbá mi bó ṣe ní bàbá mi yóò mú bàbá èyàn ní bá sinmi jà kó sinmi èyàn ní bú sinmi kó sinmi wàhálà sinmi ní ọ̀pá wàhálà wà dẹ́kun àwọn tá a wà. wàhálà wọn pa Buhari. Màlàmí ní bẹ lẹ́wọ̀n yẹn wàhálà sinmi ní máa ń pẹ́ni tí Ọlọ́run ní jẹ́ parẹ́ láyé Ọlọ́run ní jẹ́ parẹ́ èmi ò lẹ́sìn kankan ọ̀rẹ́ mi làwọn àfa bàbá Muyideen Ajani Bello èmi jìlẹ̀ wá mi wá kó tọ́nu kọ́lọ̀ fọ́nrún kẹ́ bàbá yẹn bàbá dáadáa ni sí mi mi dẹ̀ nígbà kí n yóò bù nígbà bàbá ní òun ó di mùsùlùmí ní bàbá mi lè di mùsùlùmí mi lè ṣe bàbá mi ni tí n bá ṣe tó ní tó n bá kú tí n bá ṣe gan òun ó sì mọ gbé mi ṣe pé mi sàárè ó ní dúró ṣe ṣe mí ó ní ó kọ tí wọn bá ti mọ ní mọ là fi jayé tó bá jẹ́ nìkan ó tàn wọ́n gbàgbára ọwọ́ rẹ o wọ́n sì ṣe jàǹbá fún wọn pé gbé fóònù bàbá mi pé mo ní màá tó wọn padà bàbá ń jẹ ó ní mẹ́jọ wọn tàn wọn nǹkan tí mo fún ọ kò sì fún àwọn tó bí mi ò lọ sí babaláwo ni mo ṣe ń ṣègùn fún yẹn ṣùgbọ́n tí mo kọ́ ẹ torí ọjọ́ iwájú àti ìbáni sí láyé kàlákà ni mí ǹsì léyìn mo sì mọ̀ pé ò léyìn ṣùgbọ́n tí mo fi hàn yẹn ó fi mọ ṣe àǹfààní fúnra rẹ lọ́jọ́ iwájú ewéré egbòrè eléyìí eléyìí mo kọ́ ẹ ni mo wá di wọn tàn ọ́ gbà ọ́ lọ́wọ́ ẹ̀ ọ́ tó bá wá ti lọ ṣe nǹkan tí ọ̀rẹ́ tó kó ń bẹ̀ tó lọ fò sí láì mí ohun tó bá mọ ni mọ̀ máa fi jayé àbí mo ń jẹbọ ẹni wà ló ń jẹ jọbọ jù mí lọ ń parọ́ ni o mo sin gbẹrẹ dákú nígbà mo jókòó bá mi ní jókòó yẹn àyín péré ó sì mú ìgò ó sì là mí gbẹ pàpàpàpà mọdé kẹlẹ wà jẹ lákàrà bàtà pàpà ó fi sí pàpàpà ó sì tọwọ́ náà sáfì ní kóra mi lórí bàbá mi rí tàbí orí níbi yàrá tó wọjọ wọn kọjá láyé abẹ fún ọba rẹ ó jọ ọ̀pọ̀ àmọ́ lọ àmọ́ pé lórí báyìí ọ̀kadà mọ̀ ń gùn gbà yẹn olóòjì wọn pamọ́ lọ èmi mọ ohun tí mo rí mọ́jú ìgò ni mo fi yagbẹ́rẹ́ sí ọ lórí kí lọ́mọ àdìsá mo ní bá mi èmi mo bí ọmọ orí lọ́mọ wọn ní mọ gangan ẹgbẹ́ oníyàn yìí ọkọ̀ fi lè di farun orí mi kó ń bẹ ó sì gbèsè pàpàpàpàpà tí n bá bọ́gẹ́ bàbá mi mo sin gbẹ́rẹ́ fún wọn sí fúnra mi bí mo yí lórí dé mo mọ sin gbẹ́rẹ́ tí n bá bọ́ sọ bàbá yẹn wọ́n bá gbogbo ara mi kì í gbẹ́rẹ́ fún wọn sí fúnra mi àbí kí n kí ọgbà mi sìn bọ̀ pé kí n gbé fún yàrá
torí mi ń gbà ọ́ gbọ́ èmi gan ọ̀gbára mi gbọ́ gbogbo àwọn tẹ́lẹ̀ tí ń tẹ̀lé mi àjọ ń jẹbọ náà ni. ayọ̀ ń jẹbọ ni ẹlẹ́bọ ni gbogbo wa. bàbá mi ń la mi níbẹ̀ lójú bàbá mi wọ́n bí mi síbẹ̀ ni mi ò lè kún bẹ̀ bọ́ gbogbo àlùfáà ọ̀rẹ́ mi ni wọ́n Christian pastor ọ̀rẹ́ mi ni wọ́n bàbá mi pọ̀ nù àlùfáà bàbá mi pọ̀ nù pastor that is why èmi ò lè bú ẹnì kankan àwọn bàbá mi bí wọ́n bí mi sí gángan ìbílẹ̀ ni tí wo mi náà mọ́tẹ́ mọ́ sọ fún wọn pé ìbílẹ̀ ni mi o ṣùgbọ́n tẹ bá fẹ́ràn mi ẹ lè mọ́ bá mi sí tí wọ́n bá ní pè é lẹ́lẹ́bọ bíi tèmi o torí tó bá bá mi rìn wọ́n pè é lẹ́lẹ́bọ o tí wọ́n bá dẹ̀ láwọn lè bá mi nígbà tí nkúkú ni ẹ bá mi jẹ́ bọ́ ká mọ sọ̀rọ̀ ẹ bá sí ń sọ̀rọ̀ ẹ ká nífẹ̀ẹ́ ara wa kájọ ni wa kájọ nífẹ̀ẹ́ ara wa ìfẹ́ ni kájọ fi lélẹ̀ ìfẹ́ ni Ọ̀rúnmìlà fi kólé ayé jọ ohun tó ń pè ní Oòduà àgbẹ̀jọ tí bàbá wọ̀ ní jókòó lérò yẹn ìfẹ́ ni àga tí bàbá wọ̀ ní jókòó sí àga ìfẹ́ ni torí pé ìfẹ́ ni Oòduà fi kó àwọn èèyàn jọ ọwọ́ àyìn àwọn olóyè pé kájọ mọ́ sí so orí àpèrè tí bàbá wọ̀ ní jókòó yẹn orí àpèrè ìfẹ́ ẹ̀ rí i pé ọwọ́ ọ̀fẹ́ náà ni bàbá yẹn dẹ́ lò fẹ́ fi bọ́ bàbá mi Olúbàdàn jọba ó gbé agbára ẹ̀ wá kí bàbá ó fi hàn pé òun gbé ọwọ́ ọ̀fẹ́ wá nìyẹn bàbá mi náà lọ bẹ̀ ìfẹ́ nìyẹn ẹnu bá mọ́wọ́ ọ̀fẹ́ wa àbọ̀ sí tọ́ba náà mọ́wọ́ bàbá wa ẹ̀kẹ́ bàbá wọn ní ewúrẹ́ olóhùn ọ̀sẹ̀ àbùdá ní ìyá tèmi ò bí dúdú èmi ò kẹfẹ́ bàbá yes sir so ìdí ni pé èmi ò lè bá ẹnì kankan jà ẹ lè rà àfa lọ́dọ̀ mi bàbá mi ni wọ́n ẹ lè rí pásítọ̀ lọ́dọ̀ mi bàbá mi ni wọ́n ẹ̀yin náà ẹ lè rí bàbá mi ni wọ́n. torí ẹ̀ làwọn tá a ní yín náà. ẹ lè wá bí ẹ̀yin tẹ́ wá ní nǹkan ẹ gbọ́dọ̀ bínú sí. ìfaniyàwó pé ọmọ èjì ó olùdẹ́sẹ̀ ọmọ àjàní wàrún olùsẹ́ àṣẹṣe ibi kélodo ń ṣe ibi kéle Sunday Igboho àti ẹ̀fí sí ẹ́ rí tí ẹ fi ń jí tí ẹ fi ń bínú rẹ̀ tí ẹ fi ń jí tí ẹ fi ń rojọ́ rẹ̀ kiri gbogbo ẹnikẹ́ni tó bá jí tí bá ń bínú Sunday Igboho tí bá ń bínú rẹ̀ tí bá ń dìtẹ̀ mọ́ tí bá ń gbógun jà tólúwa rẹ̀ bá mú mi kó mi ọ̀pá lórí. ọlọ́pìn olóbìnrin oṣó ni àjẹni oníṣègùn ni aláwo ni aláàfáà ni wòlíì ni gbogbo ẹnikẹ́ni yòówù tí bá ti ń bínú Sunday Igboho tí bá ń rojọ́ rẹ̀ láìda tí ń dìtẹ̀ mọ́ tólúwa rẹ̀ bá jí tó bá ti mú kó mi ọ̀pá lórí. tólúwa rẹ̀ bá ti ẹ̀wà kọ̀ tó bá lóhùn ò ní mú mi tó bá dá tó ẹnu ara rẹ̀ kí tó ẹnu ara rẹ̀ ọ̀pá lórí. gbogbo àjọ máa dákú kọ́ máa dájú èjì ó gbé o èjì ó gbé o èjì ó gbé wọn ni kọ́ máa gbé gbogbo ọ̀tá Sunday Igboho kọ́ máa gbé àlọ́ ọ̀run àgbẹ̀wẹ̀ yìí ni kọ́ máa gbé wọn àgbẹ̀wẹ̀ yìí ni kọ́ máa gbé wọn ẹnìkan ìrojú ọgbẹ́ lára omi ẹ má jẹ́ kí wọ́n rojú mi lára Sunday ẹ má jẹ́ kí wọ́n rojú ọgbẹ́ lára rẹ̀ kí wọ́n rojú ogun lára rẹ̀ bí wọ́n bá tẹ omi ìparẹ́ ni gbogbo ọ̀tá Sunday kí wọ́n parẹ́ gbogbo ọ̀tá Sunday Igboho kí wọ́n parẹ́ gbogbo táwọn àwí lónìí ẹ̀gbẹ́ ayé ló ń wí tẹ́gbọ̀ òdi ọ̀ràn ọgbà ṣíṣọ́ àti bá ti ké sínú gbólúgbò ọ̀ràn gbò rẹ̀ ní ẹlẹ́dà Sunday kógbó wa ọ̀dà lónìí kọsẹ̀ bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀. èmi ò da ilé yìí. ìgbà jẹ́ fún àgbàlagbà mọ́. bẹ́ẹ̀ kí n tẹ̀ kọ́kọ́ mú bẹ́ẹ̀ kó fi lè kárí. ẹ̀yin ti gba ti bí dání. ah ok hello so ti ṣe fọ ti lù àfọ ti lù fọ gẹ́gẹ́ ni kò wọlé síbẹ̀ nu géètì lọ́wọ́ fọ gẹ́gẹ́ wọlé kanlẹ̀ kó láàrin òkò nídìí kó kérò lọ bẹ́ẹ̀ kí ló ń kérò lọ sí ń bẹ̀ ìwọ nìkan ni kò lọ mo ti ní wọ́n lo ní mọ́tò ẹ̀ ti lè lọ mo ti kọ́ rúmọ̀lá ẹ jẹ́ ká lọ bá ilé ọmọ ilé wa.